òkú ìyá yín tẹ́ fẹ́ ṣe yìí olóyè Sunday Igboho tó bá ṣe ń ṣe tí ọ̀run bá gbà yín láyà ti ṣe níbi tẹ́ ẹ máa sùn ṣíwájú ọjọ́ náà àti lẹ́yìn ọjọ́ náà tẹ́ ẹ bá lè ṣe ẹ má jẹ́ kí ọmọ ènìyàn kò sí bó ti wù kó súnmọ́ yín tó bó ṣe jìnnà sí yín tó ẹ má jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀. Prọfẹ̀t Ṣẹ́gun Jeremiah ti ṣe ìkìlọ̀ fún olóyè Sunday Igboho ṣá o lórí àwọn ọ̀rẹ́ bí ọ̀tá ọ̀tá bí ọ̀rẹ́. Wòlíì yìí sọ̀rọ̀ lórí ohun tó máa ṣẹlẹ̀ nípa Yorùbá Nation. Ṣé Yorùbá Nation ṣì máa dúró ṣá àbí báwo ni àbó ṣì máa fẹ́ lọ? Aríran yìí sọ̀rọ̀ lórí ìrìn àjò olóyè Sunday Igboho ṣá láti wá sin òkú màmá ẹ̀. Ṣé kó wá ni? Tó bá wá, kí ni olóyè Sunday Igboho ṣá gbọ́dọ̀ ṣe? Kí ni wọn ò gbọ́dọ̀ ṣe? Ṣé olóyè Sunday gbọ́dọ̀ wá sin òkú màmá wọn? Àwọn ènìyàn wo ló ń bá olóyè Sunday Igboho rìn tó yẹ kí olóyè Sunday Igboho ṣọ́ra fún? Ó lágbára o. Lóòótọ́ àwọn kan kọ̀ndẹ́mù àwọn tó ríran gbà kan pé wọ́n ríran kìnìkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà míì ó tún máa ń dáa kí èèyàn máa gbọ́ àwọn ìran kan èyí tó lè fìyàn mọ̀nà. Kí ni olóyè Sunday Igboho gbọ́dọ̀ ṣe tó bá di dandan pé kí wọ́n wá sí Nàìjíríà fún òkú màmá wọn ní oṣù February? Welcome to DIGINAIJA. Remember to like, share and follow us. Alàgbà yìí sọ̀rọ̀ lórí Yorùbá Nation, ṣùgbọ́n báwo ló ṣe máa jẹ́? Báwo ni ìrìn àjò olóyè Sunday Igboho ṣá ṣe máa jẹ́ nígbà tí wọ́n bá wá sí Nàìjíríà? Ẹ já gbóhùn lẹ́nu wòlíì Ṣẹ́gun Jeremiah. Ẹ má ṣe gbóhùn ènìyàn láyéláyé o. Ẹ má ṣe gbóhùn ènìyàn. Bí a bá ṣe fi rán ọmọ ènìyàn ní kọ́mọ ènìyàn kó ṣe é. Àti pé ẹ tún má ṣe gbára lé ọmọ ènìyàn. Ìkòkò ń bẹ nínú ènìyàn. Tí wọ́n ṣe bí ènìyàn pàtàkì. Tí ayé sì bẹ̀ lọ́wọ́ sí ènìyàn. Ìfúnra la fi ń lọ lé ayé. Ohun tá a mú rí níwájú ọmọ ènìyàn ẹ kíyèsára. Kọ́ má bàa ṣe bíi pé adìyẹ dà mí lóògùn nù pé a ó fọ́ lẹ́yìn. Àti ẹyin àtadìyẹ Ọlọ́run ló ní wọ́n. Ṣùgbọ́n nípa kíyèsára tí ọmọ ènìyàn gbóhùn ènìyàn gbogbo ẹ̀dá ènìyàn èyí tó bá lè fẹ́ gbọ́wọ́kọ́wọ́ ní orúkọ Jésù wọ́n rìn ẹ̀bùn tí wọ́n lè dé mọ́. láti ẹnu wòlíì sí olóyè Sunday Igboho ṣá. Yorùbá Nation máa dúró ṣùgbọ́n ẹ má fi sẹ́yìn. Kò wá sóhun tọ́mọ ènìyàn lè sọ, kò sí àwítúwí kan tó lè wí, kò sí àhesọ tẹ́ lè gbọ́. Ẹ má gbọ́ ohun tí wọ́n ń sọ. Àwọn kan wà tí ẹ jẹ́ pé ń bẹ́ẹ̀ dá ìrìn àjò tí wọn kì í fẹ́ kí ọmọ ènìyàn délẹ̀ lérí. Àwọn kan sì wà tí ẹ jẹ́ pé tó bá kù díẹ̀ kéèyàn délẹ̀ lérí bíi pé kó fi agbára fa ọwọ́ ọmọ ènìyàn padà sẹ́yìn. Lójú ènìyàn àwọn náà sì máa sáré bíi pé wọ́n fẹ́ kí ènìyàn débẹ̀, ṣùgbọ́n sà ohun tí wọ́n ń ṣe ó yàtọ̀ sí ohun tọ́mọ ènìyàn ń ṣe. Ẹ̀kejì rèé, ìrìn àjò tí ẹ bẹ̀rẹ̀ yìí, ìgbésẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ yìí, Yorùbá Nation máa dá dúró. Yorùbá Nation máa wà. Ṣùgbọ́n ní orúkọ Jésù, wọn ò ní fi ẹ̀jẹ̀ mi àti rẹ̀ ṣètùtù.
ẹ̀ẹ̀kẹta tó ṣe pàtàkì rèé, ní ọdún tí a wà yìí nǹkan tún máa ń ṣẹlẹ̀ tó máa polongo ọmọ ènìyàn ju ti tẹ́lẹ̀ lọ. ṣùgbọ́n nípa tó òkú ìyá ọmọ ènìyàn tí ń bẹ níwájú ọmọ ènìyàn, tí ọmọ ènìyàn bá fẹ́ ṣe òkú yìí kí ọmọ ènìyàn kíyè sára, torí amúmúrí ọdẹ tí wọ́n ń dẹ sílẹ̀ síwájú ọmọ ènìyàn. ṣùgbọ́n ní láìnú kan, ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o láti ẹnu wòlíì sí olóyè Sunday Igboho Òòṣà. ṣùgbọ́n nínú àwọn ènìyàn tó ṣì ń bọ́mọ ènìyàn rìn, ọ̀tá ń bẹ láàrin wọn. nínú àwọn ènìyàn èyí tó bọ́mọ ènìyàn ń sá káàkiri, ọ̀tá sì wà. òkú ìyá yín tẹ́ ẹ fẹ́ ṣe yìí, olóyè Sunday Igboho tó bá ṣe ń ṣe tí ọ̀run bá gbà yín láyà ti ṣe, níbi tẹ́ ẹ máa sùn ṣíwájú ọjọ́ náà àti lẹ́yìn ọjọ́ náà, tẹ́ ẹ bá lè ṣe ẹ má jẹ́ kí ọmọ ènìyàn, kò sí bó ti wù kó súnmọ́ yín tó bó ṣe jìnnà sí yín tó, ẹ má jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀. níbi tẹ́ ẹ máa sùn síwájú òkú yìí àti lẹ́yìn òkú yìí, níwọ̀n ìgbà tẹ́ ẹ bá bẹ ní Nàìjíríà, ẹ má jẹ́ kọ́mọ ènìyàn kó mọ̀ bẹ́ẹ̀, kó ń ta òrò kó má bàa bo ń ta òrò jẹ́. àkíyèsí pàtàkì, ìkìlọ̀ pàtàkì rèé. pẹ̀lú ìran ìkìlọ̀ tẹ́ ẹ ti gbọ́ lẹ́nu wòlíì yìí, ṣé ẹ sì lérò pé olóyè Sunday Igboho gbọ́dọ̀ wá sin òkú màmá wọn, àbí kí wọ́n postpone ẹ̀? kí lè ròyìn? ẹ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching.